ẹ̀yin èèyàn káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mà ti ń di egbìnrìn ọ̀tẹ̀ báyìí ò bá mà ṣe ń pàkan nìkan rúwé. níṣẹ́ ló tiẹ̀ dàbí ẹni pé òṣèré ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tó ṣẹ̀wọ̀n ọdún 5 gbáko ní Ọlárewájú Omiyimika táwọn èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà tún wá da epo pẹtiró kí iná ọ̀rọ̀ rẹ̀ tó ti ń kú lọ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Biola Adebayo, ibi tó ti ṣàlàyé pé àkóbá ńlá gbà ni wọ́n fi ọ̀rọ̀ tí òun kò mọ́wọ́ mẹsẹ̀ náà ṣe fóun. ó ní nítorí pé níṣe ni princess ìyẹn Dámilọ́lá Adékọ̀yà tó jẹ́ adẹ́rìn-pòṣónú bíi tòun tó sì tún jẹ́ ọ̀rẹ́ òun dáadáa pé òun pé kóun wá kópa nínú fíìmù tóun fẹ́ yà. Bàbá Ìjẹ̀ṣà ní princess sọ fóun pé ìjọba gbé iṣẹ́ fóun láti ṣe ìpolongo láti la àwọn èèyàn lọ́yẹ̀ nípa híhu ìwà àbàjẹ́ pẹ̀lú àwọn ọmọdé láwùjọ wa, tí òun náà sì gbà láti kópa nínú iṣẹ́ náà. Bàbá Ìjẹ̀ṣà ní àfìgbà tí princess wá yí ọ̀rọ̀ náà mọ́ òun lọ́wọ́ tó wá sọ iṣẹ́ tó yẹ káwọn fi ṣe ìpolongo lásán di òtítọ́ mọ́ òun lọ́wọ́, ó sì rí i dájú pé òun sin òun títí débi tóun ti lọ fi ṣòkòtò péńpé roko ọba fún odindi ọdún 5 gbáko lórí ẹ̀sùn pé òun hu àwọn ìwà tí kò yẹ sí ọmọdé bíi kíkí kọ́kọ́rọ́ mọ́tò bo ojú ara ọmọdé títí tó fi já ìbálẹ̀ rẹ̀ àti fífi ìbálòpọ̀ lọ ọmọdé. ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì ńlá sí Biola Adebayo ló wá béèrè lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà pé kí gan ló wà láàrin òun àti princess, àbí ṣé wọ́n jọ ń gbé longo sí langa ni. ní bàbá Ìjẹ̀ṣà náà wá fèsì pé òun àti princess ò tiẹ̀ fi ẹnu kò ara àwọn lẹ́nu rí, ó tó wá kú pé àwọn jọ máa gbé nǹkan sí nǹkan. ó ní ọ̀rẹ́ àti ojúgbà lẹ́nu iṣẹ́ tíátà lásán làwọn méjèèjì. bàbá Ìjẹ̀ṣà tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ipa tí Ìyábọ̀ Òjó kó nínú ọ̀rọ̀ yìí náà ya òun lẹ́nu gidigidi, torí pé òṣèré ilẹ̀ wa yìí ti fìgbà kan kó àwọn ọmọ rẹ̀ ìyẹn Priscilla àti Festus sí àkàkà òun, kíkọ́ sì dé kó wá rí pé òun hùwà ẹ̀dá kankan sáwọn ọmọ rẹ̀. ó ní ṣùgbọ́n ara àwọn tó ti ara òun jáde ní Ìyábọ̀ Òjó, nítorí náà òun ò lè ní kó jábọ́ àbí gbèrò aburú kan sí i láéláé. bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì fún gbogbo akitiyan àti àtìlẹ́yìn rẹ̀ nínú ọ̀rọ̀ yìí. àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi ni bàbá Ìjẹ̀ṣà ṣe lálàyé bí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Biola Adébayọ̀, táwọn èèyàn sì ti ń jáde sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wérọ̀ yìí lóríṣiríṣi. táwọn kan sì ní tó bá ní irọ́ ni wọ́n pa mọ́ òun, kí ló dé tó wá ń bẹ̀bẹ̀ nínú fídíò tó gba orí ayélujára kan nígbà náà. I'm saying almost 7+. If you are telling me pé is the devil, fine. Please, why did you do this to me, Nimubiri? Please, I don't want them. I know you are saying you are sorry, but I know you. Did I do anything to offend you? No. Why would you molest a 7-year-old? Gbogbo àwọn tó dúró ìgbésọ pé fún àmì jọ mo mọ̀ pé mo ṣe nǹkan tí ò dá mo dáríjì mi torí ọlọ́kan wo báwo tèmi wò tọ́ lọ́rùn jọ tó lọ́rùn kan wo tọ́ lọ́rùn má wò tèmi. But after everything I did for you, why? You tried. But why? Má bínú, mo bẹ̀rẹ̀ nítorí ọlọ́run, mo bẹ̀ ojú òní tí ẹ tó lọ lọ. ṣùgbọ́n yàtọ̀ sí àwọn ìhà oríṣiríṣi táwọn èèyàn kọ sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí, ohun míì tó ń kọ àwọn èèyàn lóminú tó ń bà wọ́n lẹ́rù tí wọ́n sì ń béèrè pé ṣé bàbá Ìjẹ̀ṣà ò ní padà sẹ́wọ̀n báyìí. ibi ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó ti wà nílùú òyìnbó báyìí ni Àṣàbí Olórìṣà ṣe jáde tó sì tún fi àwọn ẹ̀sùn ńlá bàǹtàbàǹtà míì kan bàbá Ìjẹ̀ṣà. ó fi ẹ̀sùn ìgbìyànjú láti fipá bánilòpọ̀ kan bàbá Ìjẹ̀ṣà. àwọn èèyàn sì ti ń gbè lẹ́yìn rẹ̀ gidigidi bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. ẹ wo ẹ̀yin èèyàn ká tó tẹ̀síwájú, ẹ̀yin ẹ wo fọ́nrán ibi tí Àṣàbí Olórìṣà ti tún fi àwọn ẹ̀sùn ńlá bàǹtàbàǹtà yìí kan bàbá Ìjẹ̀ṣà. Ọlárewájú Omiyimika bàbá Ìjẹ̀ṣà. Okay, you went to jail for a crime you committed. You came back. The next thing you're supposed to do is to release a song and started mentioning people's name. The next thing you're supposed to do is to grant interview. Nothing bad in you granting interview. It's a good thing at least to jail you up. Ọlárewájú Omiyimika, you did what sent you to jail. You know inside you, me know. The government know. The judge, the High Court judge, was biased to you, as you said, right? What about the Court of Appeal you went? Because you are the one who went to the Court of Appeal. Are they being biased as well? Ọlárewájú Omiyimika, you are an actor, a producer, a director.
right? Your bosom friend invited you to a location. She did not discuss the script with you. As close as you are to a princess, you're supposed to simply do say director. You have no knowledge of the script. You got there, no producer, no director on ground, no production manager, no cast, no production assistants, and no crew. And you said she invited you to movie shooting. You met only that little girl that you acted with, that you were kissing her fingers and all that, and you said they set you up. It is what you know how to eat best that they will use against you. It was because you've been doing it. Ola Yinka, Ola Rewaju Omi Yinka, I am putting it to you. That when you came to my house in Maryland that I host you then, you wanted to do the same thing to me. I gave you a dirty slap. Tim was there that day. Big Tim. Olopa, my big brother in Maryland. He was the one that was begging me. I sent you out of my house. It was that Tim that now took you to some of his family friends in Virginia. Have you forgotten? And because I see you as my brother, I gave you a dirty slap. I dragged you out. I pushed you out of my house. So what are you now saying? When you came to England, when I was living in London, the house I took you to, didn't you do the same thing to them there? Ijẹṣa Bayi came out. She said the same thing that some people, that she even took you to one house. You attempted it with them. A lot of people. And you are not saying they set you up. You came out. You're supposed to rehabilitate yourself. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Àṣàbí olórìṣà yìí ní bàbá Ìjẹ̀ṣà ti gbìyànjú láti bá òun lájọṣepọ̀ rí débi pé òun tiẹ̀ fọ́ létí. Ó ní lẹ́yìn náà ó tún gbìyànjú irú ìwà burúkú yìí pẹ̀lú àwọn ọmọ kan nínú ilé kan tó ń mú lọ nílùú òyìnbó. Wọ́n ọ̀rọ̀ wọ̀nyí làwọn èèyàn gbọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní halẹ̀ pé tí bàbá Ìjẹ̀ṣà ò bá dákẹ́. Ó sì mi àròyé àti agbaja lórí ọ̀rọ̀ yìí. Ṣeéṣe káwọn tún kí Àṣàbí olórìṣà lẹ́yìn láti gbé bàbá Ìjẹ̀ṣà padà sílé ẹjọ́. Kí àwọn ọmọ tó ní bàbá Ìjẹ̀ṣà gbìyànjú láti bá lòpọ̀ yìí náà sì jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. Léè ló jẹ́ káwọn èèyàn máa pariwo pé ṣé bàbá Ìjẹ̀ṣà ò tún ní padà sẹ́wọ̀n báyìí. Ẹ jẹ́ ká tiẹ̀ tún kúrò lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ká tiẹ̀ tún gbé e síbì kan náà. Ẹ gbọ́ ṣé Biola Adebayo jẹ̀bi pẹ̀lú bó ṣe fún bàbá Ìjẹ̀ṣà láǹfààní láti jáde sọ tẹnu rẹ̀ yìí. Nítorí níṣe làwọn kan pàápàá jùlọ àwọn obìnrin lórí ayélujára ti jáde. Tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú Biola Adebayo lórí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà yìí. Wọ́n ló máa ba ètò rẹ̀ tó pè ní Talk to Be yìí jẹ́ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òjò èébú kòjò èpè lóríṣiríṣi làwọn èèyàn sì ti ń fi ránṣẹ́ sí Biola Adebayo lórí ọ̀rọ̀ yìí. Pé àwọn kan sọ pé kò sáburú nínú ohun tí Biola Adebayo ṣe yìí. Wọ́n ló yẹ ká fún bàbá Ìjẹ̀ṣà láǹfààní láti sọ tẹnu rẹ̀. Torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Àwọn kan sì ń fèsì pé kò sí àwíjàre kankan lẹ́nu bàbá Ìjẹ̀ṣà. Níwọ̀n ìgbà tí ilé ẹjọ́ ti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ náà. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí lábala àríwísí. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti bá wa láìkì fídíò yìí. Ẹ ò bá sì tí ì tẹ̀lé ìkànnì wa, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button kẹ́ ẹ tó lọ.